mo kí gbogbo agbé ago dédé àkókò yìí ń bekibe tí a bá ti láǹfààní láti máa wòra wa gbọ́ra wa mi ò ní lè wo ẹ̀yin lẹ lè wo mi àánú Olódùmarè ní fi sílẹ̀ a ní wàrà wa tì a kú ọdún a kú ìyèdún ọdún ọ̀yàbò fún gbogbo wa gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ikú tí ń pojú gbẹ̀ ni òwe ńlá ní ń pa á fún ni bàbá wa àwọn fọ́tò tí mo lò níbẹ̀rẹ̀ ẹ rí i pé ó ń pè wá sí àjọ tó nírònú àwọn bàbá wa lọ́wọ́ bọ̀ wọ́n ní bílé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ilé tí bá wa ń dàrú lọ́wọ́ ọmọ ọkọ bí ò tí ì dàgbà ni ìṣí méjì náà ni ọmọ tí ń bẹ láyé ọmọ ọkọ ọmọ àlè tá a là á pè lọ́mọ àlè ọmọ tí kò dá bàbá ẹ̀ mọ̀ tààràtààrà tàbí tí bàbá ẹ̀ ọmọ bóun ló ń gbé tàbí tẹ́ntì ń ṣe bàbá fún ọmọ wípé òun kọ́ ni bàbá ẹ̀ irú wọn là á pè lọ́mọ àlè ìyá ni mọ́ mẹ́ńtọ́ lọ́mọ ìyá ni mọ́ mẹ́ńtọ́ lóyún wọ́n lè gbóyún ọba fọ́sùn irú ọmọ bẹ́ẹ̀ wọn ò níṣẹ́ méjì tí wọ́n ṣe jù kí wọ́n máa dalé láàmú kí wọ́n máa dọ̀ọ̀dẹ̀rú kí wọ́n máa jẹ́ kí àdúgbò sinmi lọ. bẹ́ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ Ooni àti Alaafin bí eré bí àwàdà lọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ kó tó di nǹkan tó di gàkì bíi kí ara bí taṣọ ọ̀ka mọ́ àwọn bàbá wa sì ní bí gànà bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́ fi àmọ́ yọ wọlé àkùkọ wa ló fogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àìnítẹríba àìgbà fúnra ẹni èmi òjò ìwọ òjò mi la fi bára wa pòsíṣàn tá a bára wa yìí àwọn ọmọ kan wá ń bẹ lórí ìtàkùn ayélujára àwọn eléyìí ọmọ ìrọ̀lẹ́ ayé ni wọn ò kọ́ kílẹ̀ oṣù láyélà èdè nípa wa tá à ń sọ̀rọ̀ yìí wọ́n nígbàgbọ́ pé ibú là ń bú kò sí nínú wa tó fọ̀n pọ̀ rí ọba kankan bíi tí wò kó rí kínú bó ti wò kínú bí wa tó a sì ní bá a ṣe ń sẹ́nu po lórí ọ̀rọ̀ kan. now àwòrán tí mo wo tá a wo dákun bá ń fa àwòrán yẹn síbẹ̀ padà àwòrán tá a jọ wò yìí ẹ̀yin náà ẹ wo nǹkan Ọọ̀ni àti Alaafin ni wọ́n Ọọ̀ni lélẹ́yìí ni wọ́n ṣe báyìí ṣé lẹ́yìn náà buyì kọ́mọ káàárọ̀ oòjíire bí Alaafin ni wọ́n ṣe báyìí irrespective bíi tí wò kí nǹkan orí lójú tàbí lọ́kàn ẹni ẹnikẹ́ni tó dánrú èyí wò kò fẹ́ra rẹ̀ hàn gẹ́gẹ́ bí alálùbáríkà ọmọ àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó Alaafin ni wọ́n sọdọ̀ ọmọdé yìí àtàwọn tó ṣe tọ̀ọ̀ni àtàwọn tó ṣe ta Alaafin wọn ò yàtọ̀ sọ́mọ tó bú ìyá tàbí bàbá ẹ̀ lẹ́yìn kò sí alágbàpọ́n kan tó bá rí nǹkan kọ sílẹ̀ wọ́n ní ọba Òwò Adé ń dọ́gbọ́n wo fóònù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi now gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ìwọ̀ntún ìwọ̀nsì ó túmọ̀ sí pé ìwọ̀n ọ̀tún ni ìwọ̀n òsì that is a balance nǹkan lórí scale 50 ló wà ń bí 50 ló wà ń bí eléyìí tí ń bẹ ń bí ojú ti bí lọ gbogbo nǹkan ló gbọ́dọ̀ moderate gbogbo nǹkan ló ní sísọ gbogbo orin ló ní kíkọ gbogbo òlù ló ní lílù gbogbo ojó ló ní jíjó but unfortunately òye ilé ayé ò yá wọn ọmọ wa nísìn òye tó yé wọn òye bẹ́ntìnì wọn mọ̀ wípé ẹni tó tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ òní rírà mọ́ bọ́ bá dọ̀ wọ́n gógó ẹ̀já wo dáadáa ohun tí àwa ń ṣe ni ìtàn tó wọ́ là ń mọ́gún ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń parọ́ pẹ̀lú ìtàn ńlá ń gbìyànjú láti jẹ́ kí wọ́n rí ìhà míì tí ìtàn kọ àti pàápàá pé ẹni tí bá tó ní bí mo ṣe ń jáde o ẹni tó jẹ bàá mi lówó mọ̀ ń wá lọ o ó ṣeéṣe kó pàdé ẹni tí ìyá rẹ̀ jẹ lówó ó túmọ̀ sí pé ilé ayé ọ̀bára mu àti pé tó kọjú sẹ́nìkan kọ̀yìn sẹ́lòmíì kò sẹ́ni tí ó sọ̀tàn pa alẹ́ káàárọ̀ oòjíire tí ó fọwọ́ ẹ̀ gbáyà ìdí ni pé kò sẹ́ni kankan nu wá ń bẹ̀. now lórí péèjì tí mo ti rí kinní ọmọ kan bẹ tí wọ́n pè ní Adédayọ̀ Victor
gúrùpù kan bẹ tí wọ́n ń pè ní ọmọ Ọ̀yọ́ group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń kọ̀kọ́ kúkọ post tí ò nídìí. Àwọn Ọ̀yọ́ lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ yíya Ọọ̀ni, títẹrí Ọọ̀ni bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwájú Aláàfin káwọn èèyàn míì náà ó tó máa dá wọn lóhùn. Àwọn tí ń dá wọn lóhùn wọ́n ìsọ ọmọ Ilé-Ifẹ̀, ṣùgbọ́n ọmọlúàbí ọmọ káàárọ̀ òjíire tòótọ́ tí wọ́n nígbàgbọ́ wípé Ilé-Ifẹ̀ ní orírun àwọn, Ilé-Ifẹ̀ ní àmú àwọn, àkójọpọ̀ wọn ní ń dọ́mọ Ọ̀yọ́ lóhùn. Ta ni ó wá dá kíní ìdúró? Ta ni ó dá wọn lẹ́kùn? Bí ó ṣe wà fọ́pọ̀lọpọ̀ ọjọ́ lélẹ́yìí, bí ọ̀bá lóṣù, bí ọ̀bá lọ́dún nú. Ẹ̀já wá wo ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó wà lórí pílátífọ́ọ̀mù ọ̀hún, ọkọ̀ nǹkan kan bẹ̀ kí lárákùnrin kọ́ bẹ̀ mí fẹ́ lú àmì fàágùn lórí ètò yìí. Ó ní the individuals responsible for creating and circulating these images are acting in clear contradiction to the core principles of ọmọlúàbí, which is very very correct. Torí ẹni tó bá fi Aláàfin wé ìnàkí, ó túmọ̀ sí pé bàbá olúwa rẹ̀ nìnàkí. Ẹni tó bá fọ̀ Ọọ̀ni wé Ọọ̀nì, ó túmọ̀ sí pé bàbá ńlá bàbá rẹ̀ lẹ́ranko. Àwọn ọba méjèèjì ò níjà kankan pẹ̀lú ra wọn, àpèrè àwọn méjèèjì ní ń jà. Mo ti clear rẹ̀ sẹ́yìn. Ńgbà tí bàbá Ìjẹ̀bú olóyè Kẹ̀sìntìn tó sì máa méjèèjì wọ̀yẹ̀wò tó mú wọn jáde padà, ní tí mo sọ ńgbà náà ni pé eré wọn lọ sínú ilé o. Torí pé ní tí wọ́n jọ bá wọn sọ́nù ilé, ibi tán ti sọ yẹn náà lọ mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ló ṣe rí. Torí pé báwa bá róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ á sọ. Ẹ gbọ́ síwájú. Onítọ̀ ní within Yoruba ethical philosophy, respect for authority, elders, and sacred institutions, especially kingship, is not optional, it is foundational. Ọmọọba ní ìjọba, ẹni tí wọ́n gbé láti ìdílé ọba ní ìjọba, àwọn abẹ́gúndé, àwọn amúsàn, àwọn wọn léegun, Ifáyẹmí, Ifábíyì, àwọn wọn nífá, àwọn Ọ̀pádọ̀tun ni wọ́n lò sáoko. Gbogbo ẹ̀ ló wà nílànà àtìlànà. Àwọn ọmọ tán bí nílé olóyè Balógun làwọn ń jẹ́. Àwọn tán bí nílé olóyè Ọ̀tún làwọn ń jẹ́. Àwọn tán bí nílé Lúkòsì làwọn ń jẹ níran tiwọn. Ó túmọ̀ sí pé ipò ọba, ipò oyè nílẹ̀ Yorùbá àjẹbí ni, àjẹgún ni, àjẹwọ̀sí ni. But unfortunately, lóòótọ́ láyédáyé ọ̀làjú, òótọ́ nípa ayédáyé òyìnbó, bó ṣe wù wá là ń dojú egbò délẹ̀. Àti pàápàá kò sí ọ̀wọ̀ àtàpọ́nlé fún nǹkan kan lẹ̀ káàárọ̀ òjíire bímọ. Bẹ́ẹ̀ bá wá gbàgbé, mo ti sọ rí, mo ti sọ láìmọye ìgbà wípé n tó kù wá kù tó ṣẹ́kù fún wa ńlẹ̀ káàárọ̀ òjíire lónìí gẹ́gẹ́ bí àṣà tá à ń gbé lárugẹ, ipò ọba nìkan ni. Ipò ọba nìkan ni. Lórí wọ́n ń ṣẹ̀sìn Islam o, wọ́n ń ṣe Christianity o. Nínú ìlú yẹn ọba sàǹbẹ́ńbẹ́ tí wọ́n gbádélé lórí. Kí wọ́n tó gbádélé ọba lórí, ó lóró àti ìṣẹ̀ṣe tí wọ́n ó ṣe fún. Kì í ṣe inú chọ́ọ̀chì ni wọ́n ti ń lọ gbádé lórí ọba, tàbí tán ti ń wọ̀ pèbí nínú mọ́ṣáláṣí, kò tí ì ṣẹlẹ̀. Bí ọba wá ṣẹlẹ̀ lọ́la, ẹ jẹ́ ká jẹ́ kó dọ̀la. Tó bá ti wá ṣẹlẹ̀ lọ́la kì í sọba mọ́. Ẹ já change title ẹ̀. Bóyá ká change ẹ̀ sí bíṣọ̀bù, tàbí ká change ẹ̀ sí ìmáàmù, tàbí ká sọ di sheik, kò ní jẹ́ ọba mọ́. Ọba nílànà tí wọ́n fi ń jẹ́. So, to deposit a Yoruba king in a dehumanizing or mocking form, regardless of intent, is a profound violation of Yoruba cultural values. Àwọn tí wọ́n bá ń ṣe, tí wọ́n nínú dídùn sí, tí wọ́n dẹ̀ fọkànbalẹ̀ lé lórí, tínú wọ́n sì ń dùn wípé àwọn ń ṣe nǹkan tó dáa, àbí gbẹ̀yìn Olódùmarè ẹ̀san ló kọ rẹ̀. Kò sí bí ó ṣe ní dé bá kálukú. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń jẹ́ ọmọ ọ̀sán. Nǹkan táwọn òbí wa bá fẹ́ sunrun wá ń gbà náà, alẹ́ ni wọ́n tó máa ń ṣe. Lóòótọ́ ńláyé ti dojú kejì tó lógè ní fọmọ rẹ̀ lọ́mú. Tó jẹ́ pé kò síbi tó bá ti bá yín lẹ̀ tẹ́ẹ̀lì ṣe tuntun mẹ́lẹ́tò láàrin ìta gbangba lórí àga.
ní gbàgede inú ilé ìjọsìn, wọ́n ń ṣe mọ́sálásí, ẹ̀yẹ já tanra wa, kò síbi tí wọ́n ti ń ṣe nílé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn wọ̀nyí ló jẹ́ ká máa bímọ tí ò ní tìjú, àwọn ọmọ tí wọn ò ríra wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí mọ́, àwọn ọmọ tí wọ́n sunrun ẹ̀ lálẹ́ ńlá wa máa ń ní tìjú. Now tẹ bá wá worú àwọn ọmọ bẹ́ẹ̀, ẹ ti rí i pé ọmọ ọ̀sán ni wọ́n, ọmọ tí wọ́n bí lọ́sàn-án ni, ọmọ tán sunrun ẹ̀ lọ́sàn-án, ìtìjú kọ́bọ̀ ò sí lójú wọn, ìbẹ̀rù kọ́bọ̀ ò sì sí lọ́kàn wọn. So historically, even during periods of intense political rivalry or inter-kingdom conflict, Yoruba societies maintain strict symbolic respect for the institution of Ọba kingship. Bẹ́ẹ̀ ni, a ní ọ̀wọ̀ àtàpọ́nlé fọ́ba. Kò sí bó ṣe dàgbà tó, bó bá pàdé kábíyèsí lónìí, ó dọ̀bálẹ̀ gbalaja. Kò sí bó ṣe lówó tó, tó ojú obìnrin tó bá pàdé ọba lónìí, ó kúnlẹ̀ orúnkọ ẹsẹ̀ méjèèjì. Níbo la wá ń bọ̀rọ̀ lẹ̀ káàró òjìrè lọ. Criticism existed, but it followed cultural sanction false proverbs and poetry or council deliberations not ridicule that strips the king of dignity. Eléyìí táwa ń ṣe, à ń criticize, à ń mú ẹ̀rí wá, a dẹ̀ ń sọ lọ́kan òjọ̀kan ìtàn. Ìyẹn wà positive. Now kò dẹ̀ tàbùkù ọba kankan. Ọ̀dà o, báyìí lọ́yọ̀ ṣe rìn o, bí wọ́n kọ́ tẹ̀dó síre o, lẹ́yìn ẹ̀ wọ́n tẹ̀dó bí o, lẹ́yìn ẹ̀ wọ́n lọ bí o, ìrìn àjò tán rìn lọ síbi lélẹ̀. Ìtàn lélẹ́yìn. A lè criticize ọba. Kí ló dé tí lágbájá ń ṣe báyìí? Kí ló dé tí tàmẹ̀dùn òdìdé kí tí làkàṣègbè? Kí ló dé tí dòòlà ń wo lámọrin bí ẹni pọ́lọ̀ nǹkan lọ́dà? Criticism ni wọ́n ń pè yẹn. Eléyìí kì í ṣe ébú. Ó dìgbà tá a bá sọ pé ẹ̀rí wájú ẹ̀ pọ́n gbá bí wájú kinní kan, ẹ̀rẹ́nu ẹ̀ bí kinní kan, ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ bí kinní kan, ẹ̀rí bó ṣe wò bó ṣe sojú bí kinní kan, ìgbà náà ló tó dé ibú. Tẹ́ bá wà wò dáadáa lórí ìtàkùn ayélujára, àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n wá látọ̀yọ́ tàbí tí wọ́n rò pé àwọn ń gbèjà Ọ̀yọ́, àwọn ni mọ̀ ń sábà tètè ṣépè lórí social media, àwọn ni mọ̀ ń sábà tètè bébú lórí social media, torí wípé ìtàn òféfọ̀ wọn tọ́rọ̀ bá ti wá ń dùn wọ́n, èpè àti èébú làwọn fi ṣe tiwọn. Now this raises an important concern. If such imaginary can be produced by insiders, what boundaries remain when outsiders engage with Yoruba history and symbols? Alábàjọ láwọn ọmọ Yíbò fi ń sọ̀tàn ran Yorùbá tán fi sọ pé gbogbo ibi tẹ́ ń pè léjìgbò, wọ́n ní èjì Ìgbò ilẹ̀ Ìgbò ni, gbogbo ibi tí gbògbògbò bá ti wà wọ́n láwọn làwọn ní, tẹ́rí bí ẹ bá lè ayé ara yín dé. Now the danger is not merely insult, but the gradual erosion of shared cultural ethics that once governed disagreement and historical memory. Kò sí bó ti wò ká bára wa jà tó àbí ká sọ̀rọ̀ tó, àwọn nǹkan kan ń bẹ tó so wá papọ̀. Kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn Ọ̀yọ́ tẹ́ yọ ti Ilé Ifẹ̀ kúrò, torí kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀tàn Ọ̀yọ́ tẹ́ ní rántí Ọ̀rànmíyàn, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ. Bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ń pa Ọ̀rànmíyàn ti sọ̀rọ̀ ń pa Ilé Ifẹ̀. Kò sí bí Ìbàdàn ṣe sọ̀rọ̀ tí wọn ò ní rántí Lágelú. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló trace ara wọn padà sí Ilé Ifẹ̀. These races, okay? At this point, it is necessary for the custodians of these two royal institutions to publicly address their people. Silence can be misinterpreted as consent. Ìdélẹ́yìn túmọ̀ sí ni pé àwọn bàbá wa méjèèjì wọ́n gbọ́dọ̀ jáde síta gbangba pé tó gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe léyìí o, àwọn ò nínú dídùn sí, àwọn ò sì lọ́wọ́ sí, àwọn ò sì rán kankan nu wọn láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe o, pé dídákẹ́ wọn ṣe ló dàbí ẹni pé ń tán rán wọn ni wọ́n ń ṣe. Clear guidance should be given to discourage the circulation of materials that deepen division, misrepresent history, or portray Yoruba identity
as internal, hostile and unserious. Ultimately, this is not about defending any single kingdom over another. It is about preserving the collective dignity of the Yoruba people and resisting narratives, whether internal or external, that fracture our shared heritage. If care is not taken, èdè, àṣà, gbogbo àwọn nǹkan tá a lájogún bá yóò parun, kò ní nítumọ̀. Bẹ́ẹ̀ bá wo social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ rí i pé wọ́n ti ń fìrò nínú Facebook. Àwọn tó ń ṣe àwọn ẹlẹ́sìn mẹ́rin lélẹ́yìí tó ń tàbùkù bá ń tà pè níṣẹ̀ṣe ilẹ̀ káàró òjíire, ń tà pè níṣẹ̀ṣe nìkan làṣírí tìran Yorùbá ní. Ọ̀dà o, ọ̀rọ̀ ògbòde ní yàgò báyìí o, kí ẹnikẹ́ni ọmọ àdé kálukú ó tilẹ̀kùn mọ́rímọ́lé. Ọwọ́ àríìlì o, ó fèkì o, at least wọ́n ti observe ẹ̀ náà, wọ́n ti respect ẹ̀ náà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fún ìran káàró òjíire ní wéètì tẹ́lẹ̀, ló fún alágbára tẹ́lẹ̀, ló jẹ́ ká tóbi lójú àwọn ẹ̀yà tó kù. Ńgbà tá a bá ti wá báyé gbogbo ẹ̀jẹ̀ tán lórí social media, ojú wa ọjà, bójú ọ̀rọ̀, tágbàdo ògbó, ojú takọtabo ni ó ṣe. Ultimately, alright, it is about preserving the collective dignity of the Yoruba people and resisting narratives, whether internal or external, that fracture our shared heritage, a culture that mocks its own sacred symbols, weakens its ability to demand respect from the world. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, Ọ̀ọ̀ni tí Ilé-Ifẹ̀ wà lórílẹ̀‐èdè Brazil. Tẹ́ bá wo bí wọ́n ṣe ń worship Ọ̀ọ̀ni, possibly mo lè ṣètò lórí ẹ̀, dẹ́ máa mú fídíò ẹ̀ wá sójú. Now, lórí àwọn àwòrán tí mo ṣàfihàn rẹ̀, ọmọ wo ń ló máa ṣe irú ẹ̀ tínú ẹ̀ ó dẹ̀ dùn tọkàn rẹ̀ ó dẹ̀ balẹ̀. Irú ọmọ bẹ́ẹ̀ bá ń wí fún un pé bí ìgbà téèyàn sọ̀kò lùrókò ni tó wá bojú ẹ̀yìn, olúwerè kì í jà lóòjọ́. Ẹnikẹ́ni tí yóò dàgbà kò ní gbọ̀pá àgbà sọnù. Ẹni tó fẹ́ ṣe nǹkan re kì í bínú oní nǹkan re. Awírun ni o, awígbá ni o, atakìtì forí gbálẹ̀, àtàláàfin àtọ̀ọ̀ni. Ipò gíga wọn wà, àtàláàfin àtọ̀ọ̀ni. Ntí kádàrá ní kí wọ́n wá dà láyé wọ́n ń dà. Àtọ̀ọ̀ni àtàláàfin ibi àyànmọ́ tò wọ́n sí, wọ́n ti débẹ̀. So from my own side, àwọn nǹkan tẹ́mi ń ṣe kò wà malicious, fact and figure, and again ìsọ̀rọ̀ ní gbèsè ní tọ̀dọ̀ mi, ìsúnkún sí ní gbètè gangan. Ntí wọ́n bá sọ ni mò ń rí àtìlé lórí. Ó túmọ̀ sí pé bẹ́ni tí ń sọ̀rọ̀ ò bá sọ̀rọ̀ mọ́, kò sí tí mo fẹ́ rí àti sí. Báwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ ò bá sọ nǹkan kan mọ́, a jẹ́ pé àròní ti wá lẹ́nu oní kò ìsinmi ogun lílọ. Kò sí bí wọ́n ṣe sọ tá à ní fún ọ lésì. Mo kí gbogbo ọmọ káàró òjíire bí o. Ọ̀rọ̀ tá a wí dákun bá gbé picture yẹn sí again. Ọ̀rọ̀ tá a wí, àwòrán táwọn èèyàn wọ̀nyí ṣe ó kù púpọ̀ káàtó. Ẹ wo bọ́n ṣe sọ àwọn ọba aládé wa dà. Àgbà ọba méjì, olórí aládé gbogbo, Ọ̀ọ̀ni tí Ilé-Ifẹ̀, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún. Nǹkan pé ń Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún náà rèé. Àkún ni bàbá wà sọ́rùn yìí, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún. Ẹ wo tí wọ́n sọ Aláàfin Ọ̀wọ́ Adédà ẹlẹ́wù ẹ̀tù. Aboko létí Akínmọ̀rin, aboko létí abojú pa. Ẹ wo tí wọ́n sọ Aláàfin Ọ̀wọ́ Adédà. Sẹ́yìn ọmọ wọn yìí sì fẹ́ dàgbà. Ọ̀dà o, Ọlọ́run ó ṣe kálukú dáadáa. Àkàndá ọ̀rọ̀ Awikonko, Àjàó àrọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Bá a wí tòní tọ̀la, kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́. Ìjọba ṣòfin kọ̀rànkà, kò sẹ́ni tí ó ṣòfin ìwà búburú, kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́. N ó kìdọ̀ ọ̀rọ̀ mi bàkọ̀, màá tún fa ayọ̀ ńgbàkúgbà. Ẹ má gbàgbé o, ọdún tá a wà yìí ọdún ìṣerere wa ni o.
ọdún ìdàgbàsókè, ọdún ìlọsíwájú, ẹ jẹ́ á gbìyànjú láti wá ìrẹ́pọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn òpìtànkìtàn, ààrẹ òpùrọ́, ọ̀wàlà l'Amẹ́ríkà, ọ̀yọ́lẹ́gẹ́, ajíṣebí, ìkànnì àgọ̀, Adédayọ̀ Victor, ọmọ Ọ̀yọ́ group, bẹ́ẹ̀ bá ti lè parọ́wà fún wọn pé kí wọ́n sinmi, kẹ́nikẹ́ni ọmọ wá sí DM mi pé kí n change topic, kẹ́nikẹ́ni ọmọ wá sí DM mi wípé kí n fi Ọ̀yọ́ lẹ̀, ìjọ́kíjọ́ tán bá sinmi látọ̀yọ́, ọjọ́ náà ni wọ́n kéde ọ̀rọ̀ mi bá kọ. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ ti mọ̀, gbogbo ìsàní jobi lẹ́rọ̀ o, bọ́bá kan tọ́ ya láriwo gba létí gboko, ńlò kìkì kan gbogbo àdúgbò, gbogbo èèyàn ní mẹ́nu dúró lórí nǹkan bọ̀rọ̀. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, awífúnni kó tó dá ní àgbà àjàkadì. Mo ní Ọ̀ọ̀nì ni mí, Ọ̀ọ̀nì lójú máa ń ti ohun kóhun tó gé nǹkan jẹ, bóun bá tún wá gé jẹ tán ojú máa ń ti ohun kóhun tó pọ̀ lẹ̀ padà. Mo wá ní aláǹgbá ni mí, aláǹgbá ní mímírí tó ń mírí, kì í ṣe tí ń tóun ọ̀sọ̀ lòun ọ̀mọ o, ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ kan so tóun bá sọ ó lè mọ̀ tán lẹ̀ fẹ́gbẹ̀gbẹ̀rún ọdún. Àkàndá mo kí gbogbo ọmọ kóòtù òjébé. Ọ̀rọ̀ òǹpìtàn lẹ̀ Ìbàdàn tó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún wá ń tún ìdàkejì sọ nísìnyí, táwa wá ń sọ pé bí wọ́n bá gbàgbé àná tó ọgbọ̀nsẹ̀ sọ́nà ńgbà tó ń lọ, tó wàá mọ̀ wípé tó bá ń padà bọ̀ ọ́ bá ẹ sísí wọ̀nyí, àti wípé ẹ ń su a máa gbàgbé, ẹ ń kó kì í gbàgbé. Ìwọ́ tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ó ti mọ́kàn kó ń bẹ̀. Ó wá ń sọ̀dà kejì nísìnyí, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ tó ti sọ, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fa ayọ̀ síta padà fún ọ. Ó wá ń bínú, ó wá ń tàgì tó ń forí gúnlẹ̀, ó wá ń pé gbá lọ́sàwọ́ àkókò ló sì bàbá sásùn, kìnní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́, bákan ti rèé, bákan ti lẹ̀ rèé. Àwa wí òfo. Ó wá dàbí ẹni pé àwọn èèyàn wá kórìíra rẹ, kì í ṣe pọ́n kórìíra ẹ̀, ìwọ ló kórìíra rẹ, ìwọ ló rìn lógùn tọ́. Òye ilé ayé ò sì yí ọ, pẹ́ni tó bá parọ́ ẹyọ kan yóò nílò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti dáàbò bo rọ́ ẹ̀, láti kọ́fà rọ́ ẹ̀. Now kí tó lọ̀rọ̀ tí òpìtàn ilẹ̀ Ìbàdàn sọ tá a tún ti bá rọ́ ń bẹ̀, tàbí ibi tó tún ti nọ́ọ̀kì Ọ̀yọ́. Kí n tó sọ̀rọ̀ ẹjá wo fídíò yìí ni o. God bless you, ẹ ṣé pọ̀, ẹjá wo. Ìgbàlọ́wọ́ inú ìsìláàmù délé Ifẹ̀ nínú àwẹ̀ tí àna Thomas Walker kọ ní nǹkan bíi 500 years ago, tí wọ́n máa tún ṣe àtúntẹ̀ rẹ̀ àbátúkọ rẹ̀ ní 1913 tó pè ní preaching of Islam. Ọgbà yìí pé 11th century ní ìsìláàmù ti délé Ifẹ̀, ìrìn pé 1000 years ago inú ìsìláàmù ti délé Ifẹ̀. 1000 years ago yẹn ní wéè bí Ọ̀rànmíyàn tí ń ṣe bàbá náà wá Yorùbá tọ̀yọ́ ńgbà náà, torí pé ńgbà náà àṣẹ ń wá láti Ilé Ifẹ̀. Ilé mímọ́ fi ń sọ fún ẹ pé tẹ́lá níta ló jura wọn lọ nínú Ọ̀ọ̀ni àti Aláàfin. Ìbéèrè ni ṣé ẹyin lọ́kọ́kọ́ dáyé ni àbájì rẹ, kókó lọ́kọ́kọ́ dé rí ni àbórí lọ́kọ́kọ́ dé kókó? Ọ̀rọ̀ tó rùn là ń sọ. Ẹ fi à. Ẹ káàbọ̀ padà sókè lọ bí oge. Ọ̀rọ̀ tí dà lúrú ò tó nǹkan o, ọ̀rọ̀ tí gbé èèyàn débi tí ọ̀dà ò tó nǹkan, ọ̀rọ̀ tí ṣekú pààyàn ò tó nǹkan, ọ̀rọ̀ tí bayé èèyàn jẹ́ ò tó nǹkan. Tẹ́ bá sọ̀rọ̀ wákàtí mẹ́wàá, ó ṣeé ṣe kó jẹ́ point ẹyọ kan péré làwọn èèyàn mú jáde ńbẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ gbólóhùn ẹyọ kan péré làwọn èèyàn mú jáde ńbẹ̀. Yóò dẹ̀ máa haunt èèyàn títí táyé fi parẹ́. Ìgbà tárákùnrin yìí ń sọ̀rọ̀, ó ń sọ tinútinú ni,
ńgbà tí òdodo ń bẹ lẹ́nu ẹ̀ tó tọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀. ṣùgbọ́n nísìnyí ó ń wá ogún kógún káàkiri dandan ni kó pàtàkì tàn. ẹja gbọ́ nǹkan tó sọ ó ní Islam ti délé Ifẹ̀ ní 11th century ẹja béèrè lọ́wọ́ ẹ̀ 11th century yẹn ta ló mú Islam délé Ifẹ̀ àwọn wo ló gba Islam nílé Ifẹ̀ ńgbà náà bó ni wọ́n ṣe ń sìn ín. because àwọn nǹkan kan láti yé wa àwọn ará abo ló mú Islam wọ̀fẹ̀ ń bo wọn ti ń rìnrìn àrè wọn bọ̀ because as at that time n tí ìran káàrọ̀ òjìrè ń sìn ni wọ́n ń sìn ẹbọ tí wọ́n ń rú ètùtù tán ń ṣe Ifá tí wọ́n ń gbé sánlẹ̀ Ifá tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ èṣù tán ń bọ̀ ni wọ́n wà lórí ẹ̀ ńgbà náà. òun ló wá mọ ìwé tó ń kà ó lẹ́nìkan sọ̀rọ̀ ẹnìkan kọ̀wé kan lẹ̀ ńgbà náà ìwé ọ̀hún ti lé ní 500 years kan tó ṣàtúntẹ̀ rẹ̀ oríṣiríṣi ìwé lákòómọ́ rí oríṣiríṣi ọbẹ̀ làárí ń jọ pé rin. ok o Islam ti délé Ifẹ̀ ní 11th century wọn ò tí ì bí Ọ̀rànmíyàn ìyẹn ń sọ fún ọ wípé Ilé Ifẹ̀ ti wà kan tó bí èèyàn tí ń jọ Ọ̀rànmíyàn k'Ọ̀rànmíyàn ò tó dàgbà kan tó gbé wọn lọ ràn lọ bẹ́ẹ̀ ní ó yà lọ́wọ́ ó ṣe kínní kan ń gbígbá àtàwọn ètò kòkó bàbá sàásùn kó tó wá rè tẹ Ọ̀yọ́ lédó. Ilé Ifẹ̀ ti wà bí ẹwà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ọdún sílẹ̀ ẹ̀bẹ̀. àwa wí ìwo ló tún wá ń wí nìsín kí lo fẹ́ fi proof pé Ọ̀yọ́ ju Ilé Ifẹ̀ lọ no matter how much you package them wọ́n kàn tó máa rí dínkù wọn sí ni because Ọ̀yọ́ nìkan ló lè sọ pé àwọn ju Ifẹ̀ lọ gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè tó kù ọ̀gbà bẹ́ẹ̀ wọn àdẹ̀lẹ̀ ẹ̀fà gbà bẹ́ẹ̀. n tí òrújú nù tán ni pé ọ̀pọ̀lọpọ̀ ìlú láti trace padà sí Ilé Ifẹ̀ oníwádìí ni mí oníwádìí lọ́pọ̀lọpọ̀ èèyàn ìwádìí kékeré lèmi àti ẹ̀gán tó ń ṣe lọ́dọ̀ àwọn èèyàn kan ní enough time láti gbá research than us ibi tá a bá mọ̀ lóde làákìlú mọ́ anybody ò gbọ́dọ̀ sọ̀tàn níwájú ọ̀dọ̀ mi kó máa fọwọ́ lálẹ̀ kó máa pé gbá kó máa pé bákan tilẹ̀ rí no we were not there ńgbà tó ṣẹlẹ̀ a sì ń bẹ̀ ìyẹn sì fọwọ́ gbáyà lórí tí ò sí ń bẹ̀ wọ́n ní wọ́n pé ìsìn tí èèyàn fọwọ́ gbáyà lé lórí ń tá a gbọ́ ni o bí wọ́n ṣe sọ ni o bá a ṣe kà á ni o bá a ṣe gbọ́ ó yẹ kó máa jẹ jáde tá a bá ń sọ̀tàn gbèsè ká máa sọ ká máa fọwọ́ ẹ̀gbáyà ká máa fògùn ẹ̀gbárí torí pé kò sẹ́ni tí ó jà wá tá a bá ń parọ́ and social media dẹ̀ ní gbogbo tá a bá ti fún wọn jẹ náà wọ́n jẹ àwọn ẹlòmíràn mọ̀ máa ṣe é tú pé èrè ni ṣùgbọ́n àwọn kan mọ̀ máa ṣe é tú tá a kọ́ lẹ̀ pé irọ́ lè lè ò rí bẹ́ẹ̀ tó bá máa rí bẹ́ẹ̀ bó ló ṣe rí bẹ́ẹ̀ n ló jẹ́ mọ́ tún challenge pé ta ló mú Islam wọlé Ifẹ̀ ní 11th century àwọn àwòrán gbà á nínú mọ́sáàsì wo wọ́n ti ń kírun Islam ò lè déédéé wà tí ó bá níbi tán ti ń kírun nínú mọ́sáàsì wo wọ́n ti ń kírun gbà náà. so wá ní tí wọ́n bá ń bi tó ti máa parẹ́ tán onítàn bá wá níta ló jura wọn lọ nínú Ọ̀ọ̀ni àtàláàfin oní ìbéèrè ni o ṣé ẹ̀yin ló kọ́kọ́ dé ni àbádìẹ ó ti parẹ́ ṣé ẹ̀yin ló kọ́kọ́ dé ni àbádìẹ that is ẹ̀yin ló yé adìẹ adìẹ ló yé ẹ̀yin ẹ̀yin kọ́ ló yé adìẹ bó bá ti wá jẹ́ pé adìẹ ló yé ẹ̀yin á jẹ́ pé Ifẹ̀ ló bí Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn lẹ́yìn Ifẹ̀ ládìẹ adìẹ ló kọ́kọ́ dé kó tó gùn kó tó yé ẹ̀yin Ifẹ̀ ló kọ́kọ́ wà kí wọ́n tó lóòdùà kí wọ́n tó láwọn tó kù kí wọ́n tó ẹ̀sẹ̀ wá lóyún Ọ̀rànmíyàn kan tó bí Ọ̀rànmíyàn k'Ọ̀rànmíyàn tó lọ tẹ Ọ̀yọ́ dó kò ti parí ọ̀rọ̀ fúnra rẹ̀ kí wàá dé tó wá ń pọ́n Aláàfin lápapọ̀ eégún gbómìnà tó ń pọ́n ní ìsìn
tọ́ kí ló dé tó lè fèsì Aláàfin kó sòótọ́ ọ̀rọ̀ f'Aláàfin pé bàbá ibi tí wọ́n tò yín sí tí ìrànkáàrò òjìrè tò yín sí ibẹ̀ náà ni ẹ wà. Ọlọ́run bá ti tò yín ní tòótọ́ Ọlọ́run ti tò yín ní tòótọ́ là. Prestige ni pé ẹ̀sì kejì Ọọ̀ni ti Ilé Ifẹ̀ prestige tó tó láyé ò sí o. Aláàfin kọ́ ni ìkejì ọba o. Respect ọdún ìgbà náà ńlá fún wọn dì sin wọn ò mọ̀ pa fún wọn nípa respect wọn dì sin ni wọ́n rò pa gbára wọn ni ló ń bí ẹ̀sìn àtàbùkù tí ń wá nìsín. So now wá ní kókó lọ́kọ́kọ́ dé orí ni àbórí lọ́kọ́kọ́ dé kókó ìtumọ̀ kan náà ló ní. Orí ní dúró fágbọ̀n mú mi. Orí ní ṣe kínní ní dúró fágbọ̀n mú mi. Ilé Ifẹ̀ ti ń bẹ bí ó ti ń bẹ bí bẹbẹ ó ti wà bí ẹ̀wà ká tó gbọ́ nǹkan kan nípa Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn náà dẹ̀ rí kò pẹ́ lọ́yọ̀ọ́ ilé ọ̀hún tó ìpadà wá sí Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ló sùn sí abẹ́ lójú olórí Ọ̀rànmíyàn lọ́yọ̀ọ́. What is your interest in Ọ̀yọ́? Ńgbà tí wọ́n bá wá sọ pé ókè o gbogbo ohun tó fẹ́ ṣe ilé ayé ẹ̀ Ọ̀yọ́ lọ́rọ̀ mọ́ Ọ̀yọ́ lọ fẹ́ promote Aláàfin lọ fẹ́ promote kí ló dé tó wáyé against àwa tó kù? Èmi jẹ́ nìkan ṣoṣo tí máa ń sòótọ́ ọ̀rọ̀ mo ló mú poro tiẹ̀ èmi náà mú tọ̀dọ̀ mi. Ọ̀yàn Ọ̀yọ́ àtàláàfin láàyò mọ yan Ilé Ifẹ̀ àtọ̀ni láàyò. Wáì tí ò wá sẹ́ni tí ó sọ pé wọ́n fowó rán ọ tẹ́ máa pé wọ́n fowó rán èmi. Ẹ máa pe àwọn bloggers tó ní finance tó ní sponsor. Kálukú dẹ̀ ń defend Ilé Ifẹ̀ pẹ̀lú ìfẹ́ ọkàn wọn ni. And if you have any proof bring it out. Pọ̀ ní sponsor ẹni kankan. Mo ti ṣépè láì máa yẹ gbà rí. Ńbẹ̀ mo ti mú àdájáde pé n ò nígbàgbọ́ nínú Bíbélì àti Kùránì ìwé ni méjèèjì. Ṣùgbọ́n ogun kì í gbàbẹ̀ tẹ́lẹ̀. Tá a bá rí ibi tọ́ba kan ti pè mí jókòó pé ó yá máa bú lágbájá máa sọ̀rọ̀ sí lágbájá. So wá ní irú ìbéèrè yẹn wípé ta ló jura wọn lọ nínú Ọọ̀ni àtàláàfin ó ní ọ̀rọ̀ tó ń rùn là ń sọ àjẹpọ̀ ọ̀rọ̀ tó ń rùn ni wọ́n ń sọ yìí. Tó bá ń pé Aláàfin ló ní gbá Aláàfin ló ní ilẹ̀ bí Aláàfin ló ní ilẹ̀ ẹbẹ̀ wọn láti kìnní kan dé kìnní kan kìnní kan dé kìnní kan ọ̀rọ̀ tó ń rùn ló ń sọ. Because gbogbo ilẹ̀ tó Aláàfin ni Aláàfin gangan ò nílẹ̀ ńgbà tó débẹ̀ Ọ̀rànmíyàn gan ò nílẹ̀ ńgbà tó débẹ̀ hàn tápà wọn fún lẹ̀. Ọ̀rànmíyàn ò tí ì dánilẹ̀ rí. Ìgbòho tẹ́ ẹ lọ sẹ́yìn Ìgbòho tọ́yọ̀ lọ sọ́yọ̀ lónìí Ìgbòho ni. Káláwọn náà ní Ìgbòho wọn tó ní kúrò ní Ìgbòho ọ̀nà oníbodè tó ń pọ́n lé. That same ọ̀nà oníbodè ó tẹ̀lá abipá padà sí Ọ̀yọ́. Láti ibẹ̀ wọ́n ti sọ pé kórè máa sọ bodè kó máa fi jẹun tiẹ̀. Mo ń bọ̀ lórí ìtàn Ìgbòho. Àkàndọ̀rọ̀ Awikonko ẹ jẹ́ kí n yá ìṣẹ́jú bíi mélòó kan lọ́wọ́ yín ṣùgbọ́n ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ti jẹnẹrétọ̀ mi o n tó dunni ní pọ̀ lọ́la ẹ̀ ni o 3.6 million naira ní jẹnẹrétọ̀ tí mo rí tó lè gbé sí méjì. Ẹ ti rí bí mo ṣe ń sun lọ́rùn mo mọ̀ pé kò ní wù yín bẹ́ẹ̀ kí n máa sun nínú ọrùn ẹ mọ̀ pé inú stúdíò a kì í fi window sí ṣàwá ti tilẹ̀kùn pín báyìí ọ̀tán ó dìgbà tá a bá parí ètò. Ẹ̀yin kọ́ lẹ rán mi iṣẹ́ o ṣùgbọ́n torí pé ẹ̀yin kọ́ lẹ rán mi iṣẹ́ asáǹró níbàárà asáǹsó níbàárà láàánú. Wọ́n á ti sọ tààrà nítorí Ọlọ́run jẹ́ ara lákò báwo asáǹ fún wọn lówó. À ń bọ̀sibọ́sì àìmọyemọye
ẹgbẹ́ ẹjọ́ ẹ bá wà nǹkan kan bẹ́ẹ̀ mi sì jẹun kankan látàárọ̀ táwa náà dẹ̀ wá sí wò pé ó mọ̀ ga ó jura wọn lọ tálíkà làwa tálíkà tó ń wà kékeré ìjura wọn lọ.